ìṣẹ̀lẹ̀ nínú ìlú tí ọba ò ní mọ̀. Mo nídìí orí ọ̀fẹ́ kí èmi pẹ̀lú ẹ ọba Olówòrò of Oworo, ọba Ọlọ́run Tóyìn, kémi pẹ̀lú ẹ kò fi ojú kan ojú báyìí ká béèrè question lọ́wọ́ ara wa pé kí ni wọ́n ń pè ní ọba. Ṣé tí wọ́n bá ní ọba bá lórí ohun gbogbo, ṣé ó wá jẹ́ ilé tí àwa fi àárọ̀ wa jẹ̀yàlé lórí tí a kọ́ sílùú Òwòrò lẹ́yìn fẹ́ fọ́ lẹ́fẹ́ lọ́ máa ta ilé ẹ̀fẹ́ lómi. If it is you don't sell it to other people, ọ̀tọ̀ tún nìyẹn. Ẹ fọ́ ilé wa, ẹ gba ilẹ̀ lọ́wọ́ wọn, ẹ lọ ń ta ilẹ̀ yẹn fún another people. Are we crazy? Èmi ò bẹ̀rù ẹ o. Ohun tí mo kàn nílò òun ni pé kẹ́kọ̀ọ́ fáìlì kéèsì kẹ́ni ẹ gbé bàbá confam JP lọ sí nítorí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Àwa jọ lọ pàdé ní kóòtù lórí ilẹ̀ tí a fi owó ra wà tí a dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì tí bàbá yín tó kú bàbá ẹ̀ tó kú tó tẹ ìka nínú dọ́kúmẹ́ǹtì tèmi. I don't báwa ṣe wà yìí kì í ṣe gbogbo èèyàn lè fìyà jẹ. Bí ilé mi ẹ bá go down, Olówòrò of Oworo, Ọlọ́run Tóyìn, mo fi Ọlọ́run búra ẹ̀. Inú mi á dùn, ẹ jẹ́ kí fídíò yìí kan Olówòrò of Oworo, Ọlọ́run Tóyìn, ẹ jẹ́ kó kàn lára. Èmi kì í ṣojo. Alore TV. Alore TV. Nílé nílé òkúre. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. A very quick one again. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi share fídíò tí alákọ̀ọ́kọ́ tó dẹ̀ rinlẹ̀. Mo dúpẹ́ gidigidi gan. Ẹ̀yin tí ẹ ń save live. Tẹ́ save live because ohun tó le ní o kí èèyàn ti fi àárọ̀ ẹ̀ ṣiṣẹ́ ọ̀sán ṣiṣẹ́ tó wá kọ́ ilé ẹ̀ tí àwọn kan pera wọn ní ọba àti àwọn land grabber àti àwọn kan pera wọn ní government parasitals. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jọ wá fọwọ́sowọ́pọ̀ láti gba ilẹ̀ onílẹ̀, ilé onílé, ilé tí kì í ṣe 1-story building wọ́n fọ́, ìmí 2-story building wọ́n fọ́ nítorí pé wọ́n ní interest lórí particular place yẹn gangan. Wọ́n dẹ̀ mọ̀ yìí pé that particular place tí àwọn ní interest lórí yìí, àwọn èèyàn yìí fi owó ra ilẹ̀, ó fi owó ra ibẹ̀ ni. Wọ́n dẹ̀ ra because it is not a government acquisition land. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi share fídíò ti ọjọ́ Sunday tó kọjá yìí. Ẹ ṣé gan ni, which is on the 7th. Today is on the 9th September 2025. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ṣé rí ilẹ̀ tí wọ́n gbà ní Òwòrò ní ìgbà kan tí ọba Òwòrò kò sí bó ṣe lè jẹ́. So I am talking about ọba Olówòrò of Oworo, ọba Ọlọ́run Tóyìn, ọba Ọlọ́run Tóyìn, Olówòrò of Oworo. Ilẹ̀ tí wọ́n gbà kò sí bó ṣe lè jẹ́. O gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Wòlíì náà wá o. Béèyàn kan bá lé òun ọba, àwa wòlíì, àwa máa ru ẹjọ́ ẹ fún ayé, a ru ẹjọ́ ẹ fún Ọlọ́run, a ru ẹjọ́ ẹ fún ilẹ̀ tájọ ń gbé. Now, ilẹ̀ tí wọ́n gbà in the previous one ní gbogbo ibi tí bẹ́gà wà yẹn tí wọ́n wá ń san field tí wọ́n gbà yẹn, máa àtàṣe ẹ̀ mọ́nú fídíò yìí. 60 million naira ni wọ́n ń tà. Now, gbogbo tí mo sọ yìí kì í ṣe 2 years 3 years ago náà ni wọ́n lọ fọ́ gbogbo bẹ̀ yẹn. Wọ́n fọ́ gbogbo bẹ̀, wọ́n gba ilẹ̀ ẹbẹ̀, wọ́n wá san field ẹ̀. They are now selling it. Tẹ́ kò sí ohun tó lè ṣẹlẹ̀ nínú ìlú tí ọba ò ní mọ̀. Mo nídìí orí ọ̀fẹ́ kí èmi pẹ̀lú ẹ ọba Olówòrò of Oworo, ọba Ọlọ́run Tóyìn, kémi pẹ̀lú ẹ kò fi ojú kan ojú báyìí ká béèrè question lọ́wọ́ ara wa pé kí ni wọ́n ń pè ní ọba.
ṣé tí wọ́n bá ní ọba ba lórí ohun gbogbo ṣé ó wá jẹ́ ilé tí àwa fi àárọ̀ wa jẹ̀yàlé lórí tí a kọ́ sílùú Òwòrò lẹ́yìn fẹ́ fọ́ lẹ́fẹ́ lọ́ máa ta ilé ẹ̀fẹ́ lómi. If it is you don't sell it to other people, ọ̀tọ̀ tún nìyẹn. Ẹ fọ́ ilé wa, ẹ gba ilẹ̀ lọ́wọ́ wọn, ẹ lọ ń ta ilẹ̀ yẹn fún another people. Are we crazy? Èmi ò bẹ̀rù ẹ o. Ohun tí mo kàn nílò òun ni pé kẹ́kọ̀ọ́ fáìlì kéèsì kẹ́ni ẹ gbé bàbá confam JP lọ sí nítorí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Àwa jọ lọ pàdé ní kóòtù lórí ilẹ̀ tí a fi owó ra wà tí a dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì tí bàbá yín tó kú bàbá ẹ̀ tó kú tó tẹ ìka nínú dọ́kúmẹ́ǹtì tèmi. I don't báwa ṣe wà yìí kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ̀ fìyà jẹ bí ilé mi ẹ bá go down Olówòrò of Òwòrò Ọlọ́run Tóyìn mo fi Ọlọ́run búra ẹ̀. Inú mi á dùn ẹ jẹ́ kí fídíò yìí kan Olówòrò of Òwòrò Ọlọ́run Tóyìn ẹ jẹ́ kó kàn lára. Èmi kì í ṣojo akọni ni mí o, àwọn èèyàn dẹ̀ mọ̀ mí, òdú ni mí kì í ṣe àìmọ̀fólóko, mi kì í ṣojo akọni ni mí, iwájú ni bàbá tí wọ́n fi ń dọ̀fà, ó ṣe wò àwọn òfẹ̀yìn dọ̀fà rí. Kò fún mi ní opportunity tèmi pẹ̀lú ẹ̀kọ́ wà níwájú ara báyìí ká béèrè question lọ́wọ́ ara wa. Why are you a king? Ọba tí ìyà ń jẹ àwọn ọmọ ìlú ẹ̀ tí kò dẹ̀ lè jáde wípé ta ló fọ́ ilé if your hand is not there. Ẹ wo gbogbo àwọn èèyàn tí wọ́n ti wà homeless báyìí nítorí pé ẹ fẹ́ ta ilẹ̀ 60 million. Family tó ti wà homeless láti on the 2025 it is more than 1 million family ní ìlú Òwòrò. Mo máa attach fídíò yìí ní ilẹ̀ tí wọ́n gbà tẹ́lẹ̀, that is ìyẹn ni mo ṣe fídíò yìí o. Ilẹ̀ tí wọ́n gbà tẹ́lẹ̀ tí wọ́n fọ́ ibi tí wọ́n ti tán tà ẹ máa fi wọ̀nyí sìn nínú fídíò. Ẹ jọ̀ọ́, I am calling upon Tinubu, the president of Nigeria, nítorí pé ẹ̀yin ni bàbá wọn ló ṣe ń ṣe gbogbo òṣì tó ń ṣe yìí o. One of my interview mo sì máa débẹ̀ náà tí mo sọ mo ní Tinubu ò lè ṣèlú yìí. Ẹni tó interview mi ní kí nìdí tí kò ṣe lè ṣe, mo nítorí pé àwọn tí wọ́n gbé Tinubu wọlé àwọn yẹn Tinubu go ní ṣe lórí wọn tó pé wọ́n ti jọ ní agreement pé ohun tó bá wù yín ni kẹ́ lọ ṣe tó máa yà ti wọlé. If it is not so, Tinubu, I am calling upon you. I am calling upon Sanwo-Olu. I am calling upon the local government chairman. Ṣọ̀fẹ́ local government ẹjọ́ wà ń bẹ̀ ni o. Ẹ mọ̀ o ní 2 years ago gbogbo yín la wá bá o. Ọbaṣá tó ti kúrò ń bẹ̀ àbòṣì wà ń bẹ̀ ó mọ̀ o. Ọkla ó wà ń bẹ̀. Ẹ ti pín ilẹ̀ Òwòrò mọ́ra yín lọ́wọ́. Ẹ wá sọ àwọn èèyàn ẹ sọ àwọn èèyàn di homeless people. Ẹ ń fọ́ ilé onílé ẹ lọ sọ ilẹ̀ Òwòrò di accusation land. After ìgbà táwọn ará ilẹ̀ tán àwọn èèyàn ti ń gbé bẹ̀ tí kì í ṣe 15 years ọwọ́ àwọn bàbá yín ni àwa ti ra ilẹ̀. Nítorí pé ẹ wá jí ọmọ Tinubu ìyẹn ni ìyá yìí gò tí ẹ ti gbọ́dọ̀ jí àwa gbé. Tinubu, you are in question nítorí pé wọ́n jí ọmọ ẹ wọ́n dẹ̀ lè ṣe ohun tó bá wù wọ́n. Wọ́n wá lọ sọ ilẹ̀ Òwòrò bóyá wọ́n sọ di accusation I don't know whatever. Wọ́n wá lọ ọwọ́ mú ilẹ̀ Òwòrò wọ́n lọ fọ́. Tá a bá dé House of Assembly àwọn yẹn láwọn ò mọ̀ nípa ẹ̀ wọn ò gbé kankan déwájú àwọn bó ṣe ní 2 years ago nìyẹn o. Tinubu, I am calling upon you kó o tètè dìde lórí ọ̀rọ̀ Òwòrò báyìí. Òwòrò Ṣòkí Lagos wọ́n mess up Òwòrò báyìí. Wọ́n rẹ́ndà àwọn èèyàn useless. Wọ́n rẹ́ndà ẹlòmíì ti kú báyìí. Àwọn míì wà ní hospital báyìí. Àwọn kan tiẹ̀ ti ní stroke báyìí. Sanwó-Olú tí ọwọ́ ò bá sí ń bẹ̀ dìde
tí ọwọ́ ìwọ Sanwó-Olú gọ́vùnà Lagos State tí ọwọ́ ò bá sí nínú ohun tó ń lọ lówòrò ó yá dìde o, dìde báyìí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ bá mi share fídíò yìí kiri. Ẹ jọ̀ọ́, people are homeless, more than 1 million people are homeless báyìí. Ẹ kọ́lé tiyín, ẹni lára, ẹni tó struggle láti kọ́ ilé, ẹ̀yin ń jí owó ni o, owó olówó lẹ́yìn ń gbà lẹ́ fi kọ́lé o. Èmi ni mo sọ bẹ́ẹ̀, ọmọ akin ni mí. Àwa ò ní ṣe à ń ṣèyàn tí wọ́n ń wá tọ́ ló sá lọ sí Kútọ́nù. Kí ni mo fẹ́ lọ ṣe ń Kútọ́nù? I am speaking on my right. Tí ẹ ò bá súnmọ́ wa, àwa ò ní sọ nípa yín. A kọ́ ilé sí Òwòrò, ara ilẹ̀ ni adẹ̀kọ́, adẹ̀ra ilẹ̀ tó legal, not illegal land, lọ́wọ́ àwọn bàbá yín. Kí ló dé? Please, once again, I am calling upon Tinubu, the president of Nigeria, tó pé àwọn ọmọ ẹ yìí ń sọ pé àwọn ìwọ ni bàbá àwọn, làwọn ṣe ń ṣe ohun tí wọ́n ń ṣe yẹn o, lọ ń gba ilẹ̀ onílẹ̀ pẹ̀lú land grabber. Àwọn parasita ìjọba kan náà súnmọ́ wọn tọ́jọ́ ń ṣe. Okla ẹ mọ̀ ń pa ẹ o, Okla House of Assembly, no matter ohun tó padà tún ṣẹlẹ̀ náà, gbogbo yín pátá la máa fẹ̀dí yín síta. A ò ní ìdí láti fi Ọlọ́run bèrè. Alore TV, Alore TV, nílé ní lókòrè, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n.